You're watching GboahTv. Kindly click on the subscribe button and the bell beside it so you get notified when we drop new videos. Thank you. Mrs. Murenike Alausa, Chipugwangweni, Mama Eriko, Mama, Ọlọ́run jẹ́ kí n rí yín pẹ́ o, láṣẹ Ìdùmarè. Mama Eriko, ẹ ò ní dààmú, ẹ ò ní dàrú, ẹ ò ní dànù láṣẹ Ìdùmarè. Pẹ́pẹ́pẹ́ olówó ṣe nílé arọ́. Kì í ṣọ̀fọ̀, mo rí yín lọ́dún ìmọ̀ rí yín lọ́dún tó ń bọ̀ tọmọtọmọ. Mo kí Mrs. Adébísí Ògúnlógà tí gbogbo wa ń pè ní Mama Eko, Ìyá Dábìrà, mọ́mì. Mo kí yín dáadáa, àgbáyé àdá láṣẹ Ìdùmarè. Yomi Fabiyi oníkẹ́ máa ń dúpẹ́ Kíkẹ́ Adéyẹmí. I recognize your presence. Muki Princess Adeshola, Omo Kosoko Ayabino, Omo Bamida Daniye. Thank you so much. God bless you. Yes, I would like to recognize the presence of Alaji Kamar Adebayo, all known as Sake. Tibubuangbe ni Sake. Imule MC Oluomo Olulu. In American boy Zagaza, Osha TV Koko Saria. Muki Honorable Olusegun Olulade, Imule Trianko Baba. Thank you so much. God bless you. Abuja 2023, inshallah, strokes me. Thank you, God bless you, sir. Okay, Dada, okay, Mr. Yemi Ayebo, Yemi, my lover, authentic GboahTv, Spark the Killer. I recognize your presence, Eshigo. Thank you so much. God bless you. The music director, by excellence in our midst, Dr. Dari Saka, Modubeloi, okay, Oladele Mati. A movie director for excellence, I recognize you. Gbogbo àwọn òṣèré orí ìtàgé pátápátá gbogbo apátápátá ni mo kí lálá ìlólódì ẹni kankan. Thank you so much. God bless you. The families, the friends, all the well wishers. Ẹbí around ti ọ̀rẹ́. Tí a wá bí Mr. and Mrs. Fabiyi ṣe ayẹyẹ ìkómọjáde léni ọmọ tí wọn akọ̀ròdé ìmọ́lẹ̀ Jasmine Olúmúyìwá ọmọ Fabiyi lágbára Ọlọ́run ọba tó ń rí báyìí. La mama ribara washi. Alright, we are able to waste much of our time. Aduke Gold. Akorede Imole Jasmine Olúmúyìwá ọmọ Fabiyi ọmọ àtàtà tó ń bí sídìí àtàtà nìyẹn. Aduke Gold. Àwọn olórin ńlá ló wà nílé ni we have Tọ́pẹ́ Àlàbí, we have Boye Best. Aduke Gold is also here. Gbogbo apátápátá ni mo kí lálá ìlú lódì ẹni kankan. Z-Manas. Once again, I recognize your presence. CT. Baba Àgbàlagbà mo kí Mr. Ibrahim. Mr. Shagun, I recognize the presence. Thank you so much. God bless you. Mi fẹ́ gbà wọ́n lákòókò torí kò sí àkókò. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń ta Sunday £100 lọ́kẹ́jà mẹ́jọ sínú ẹ̀. Ìgbà tó yá Sunday di £150. Ẹja tó wà lọ ẹ̀dín mẹ́rin. Bí eré Sunday tún di £200. Ẹja bá tó di méjì. Ládùúgbò tẹ́mi gbé sí £650 lọ́ta Sunday. Ẹja kan pọ̀mọ́kan ló wà nínú ẹ̀. Ẹja kan pọ̀mọ́kan. Oṣù Arúsá ní yẹn ẹja àti pọ̀mọ́ wọ́n wo sáré ọ̀rẹ́ bí sí ní ìdílé àríkọ̀ wọn ti ká kó pẹ̀lú ẹ̀kọ́ wọn dàbí kò ní yes sáré lẹ́gbọ̀n. Thank you so much. God bless you. Over to you.